أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. أدوك فون الله atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Ní abẹ́ àsìkò kékeré kó tó di pé màá bẹ̀rẹ̀ lecture ní studio tí a máa ń lò, so studio mi náà láwàá yìí. Mo rí nǹkan kan ní orí social media ní ìsìn lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Wọ́n á rí pé ó yẹ kí a sáré sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ rábítà. Àwọn pàápàá máa ń dá sọ̀rọ̀ rábítà torí pé nínú ọ̀rọ̀ tó kàn wà lọ́rọ̀ rábítà tó bá ti lé ń jẹ́ ọlọ́lọ́mọ kí ó dé, so ń tá a gbọ́yé báwọn bàbá wa ṣe gbé kalẹ̀ òun náà ni pé gbogbo mùsùlùmí tó bá ti jẹ́ tó rìn láì kí lọ́rọ̀ rábítà kan, so bó ṣe pé àwọn èèyàn kan ti fẹ́ sọ di ti fèrè kọ̀ọ̀kan ẹ̀rí pé ń tà ń tẹnu mọ́ náà nù. So Yorùbá ní àgbàrá òjò lóhùn oníléwó onílé ni onígbà fún. Lábẹ́ àsìkò wa mo fẹ́ lò bí 10 minutes or 7 minutes inshallah. So ìmáàmù wa ní ìlú Ògbómọ̀ṣọ́ Fọdílátù Dr. Tolhat Yunus Ayilara 1, the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land, lábẹ́ ẹ̀hùn lábẹ́ ẹ̀hà lábẹ́ ẹ̀hùn tí bàbá wa ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ti tàná, bàbá wa Jagungbadé tí wọ́n yàn wọ́n ní imam, ọba tí ó sì ṣe wọ́n yàn wọ́n ní imam, wọ́n dẹ̀ fún ní certificate pé mo yàn ọ́ ní imam ó ní tí wọ́n sì fọwọ́ sí i. Ntí ọba kan bá sì ṣe, mo rò pé sílísílà lọ́rọ̀ àwọn lọ́ba dé, kọ́lọ́n kó bá ní ṣàlékún dáadáa ìmáàmù àgbà ti ìlú Ògbómọ̀ṣọ́. Tọ́mọ ẹni bá da káwí ṣùgbọ́n wọn ò sọ pé ká fi ṣáyà. Wàláhì irú ìmáàmù Ògbómọ̀ṣọ́ sanwó nílẹ̀ Yorùbá, ìkẹ́lẹ́ Ọlọ́run fi ṣe fún ilẹ̀ Yorùbá. Kí ni ẹ̀ṣẹ̀ wọn tí a fi ń gbọ́ kéde pé àwọn yọ wọ́n nínú rábítà tí ọba bá wa mú wá? Àkọ́kọ́ náà ọba wa ní ìlú Ògbómọ̀ṣọ́, bàbá Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́ ti tò ní ọba Ghandi, kọ́lọ́n kó bá ní ṣàlékún dáadáa wọn. So bàbá mọ òfin wọ́n sì máa ń tọrọ mọ́. So níjó ni wọ́n sọ pé ìmáàmù ààfin ni mo yàn o, that is Ògbómọ̀ṣọ́ ti ní ìmáàmù rẹ̀, ọba gan gbọ́yé, ìyẹn jẹ́ point number 1. So torí pé ilé ẹjọ́ báàkì ẹ̀, gbogbo òfin ọ báàkì ẹ̀ pé the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land òun náà ni Dr. Yunus Tolhat Ayilara Ìlúfẹ́mi lóyè 1, akẹ́kọ̀ọ́jú ọmọ tó dùn sí aṣáájú pé kọ́lọ́n kó wà ń ṣàlékún dáadáa wọn. So ibi tí mo wá ń lọ ni pé la ilaha illallah rasulullah. Kí ni ẹ̀ṣẹ̀ wọn? Ẹ̀ṣẹ̀ mẹ́ta ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣẹ̀ tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí irú nǹkan báyìí. Kí ni nǹkan àkọ́kọ́? Ni wípé allegation tí a fi kàn wọ́n nínú fídíò, bó jẹ́ pé àwọn ọ̀lọ́ rábítà ń jọ́nà tọ́ra wà àti ẹ̀tùjú rábítà lẹ́pẹ̀ kí láà kàn wọ́n pa nígbà tá a ti mọ̀ pé ti fíà kan ni ní táwọn sọ fún àwọn bàbá wa nù. So ó sì yé àwọn bàbá wọn ní ẹ ṣáàjà máa wòran. So ní táwọn bàbá wa sọnù wọn ní ẹja máa wòran, ibi tí kálukú bá ṣe ń wà lákọọ́lẹ̀. So ìtọ́gọ́rọ̀ àwọn bàbá yẹn wá sí ni, ṣùgbọ́n ẹ̀yin bàbá wa kò dáa kásíbà. So ẹ̀ṣẹ̀ mẹ́ta tí wọ́n ṣẹ̀ ní, ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ni pé nínú tá a rí nínú fídíò ṣùgbọ́n àwọn tọrọ rábítà ti fáwọn alábọ̀ tẹ́lẹ̀, ó ní pé wọ́n ní tí wọ́n bá mú déètì oṣù ní rábítà pé ìjọba ẹ̀ lábẹ́rẹ̀ àwẹ̀ tó tako ẹ̀sìn, ó tako ìsìláàmù, abẹ́ntí kí wọ́n bá yé nìkan ló kù. Kódà tó wá jẹ́ pé lẹ́yìn òní àní February 18 kó wá jẹ́ pé ní tí gbọ́gbọ́ gbé wá
tí àwọn astronomy mọ̀ tá a ti mọ dé a lè sọ ti 2030 lẹ̀ láwa ẹ̀sẹ̀ wá jókòó mítìnì lórí pé ọya òkè la fẹ́ ṣe o ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lẹ́yìn náà so tí February yìí ní sígbà báyà náà àmọ́ ní ẹnìkan ló ti sọ báyìí ó ti wà nílẹ̀ tí kálukú gẹ́gẹ́ sọ pé Ramadan so mi ò tí bẹ̀rẹ̀ rédíò program mo kà sáré fẹ́ ṣe léè ni àkọ́kọ́ ẹ̀sẹ̀ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ni wípé wọ́n ní tí a bá mú déètì oṣù àwẹ̀ ní rábítà so wọ́n ní ìmọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ wọ́n lọ kéde mí kí ni wọn ò kéde mí o ìmọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ mọ̀ sọ pé ànábì ní súnmú lèrò yàtìhì pé ẹgbà àwẹ̀ tẹ́ bá ti róṣù tí wọ́n bá róṣù ní déètì báyìí abẹ́rẹ́ àwẹ̀ ìjọba tí wọ́n bá rí àákàtí ó pè ìmọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ wọ́n tẹ̀ lánàbì ìní ẹ fi dáràn lọ́dọ̀ àwọn ará bí o àdìsí ànábì ni a tẹ̀lé o àdìsí táwọn bá wá tí a gbọ́ yé tí a ń lò ò ní ìmọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ fi dáràn ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ nù tó bá wá jẹ́ pé torí ẹ̀ṣẹ̀ yẹn ni mo fẹ́ máa tírìtì ẹlẹ́yọ kọ̀ọ̀kan yá n sì fẹ́ kọ́ pẹ́ tó bá jẹ́ pé torí ẹ̀ṣẹ̀ yẹn ni ìmọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ tí a fi dẹ́ńtà sọ pé ànídìí wọn nù rábítà a jẹ́ pé àwọn ìmọ̀mù tí máa ká alẹ́ yìí kọ̀ ẹ́ kí wọ́n wà nù rábítà o máa bẹ́ẹ̀ látòrí ìmọ̀mù Àkúrẹ́ ti wà lórí ìmọ̀mù ní ìsẹ́ ìfẹ́ sọ yí àkàn ṣùgbọ́n mo mọ̀ pé kì í sọ̀rọ̀ 10 years ìmọ̀mù Àkúrẹ́ ò sì bá yín join rọ́bítà tẹ́lẹ̀ àti initial stage wọ́n ṣe join tabaka bóyá ló ti pọ̀dún 4 tabaka so ìmọ̀mù Àkúrẹ́ àtìgbà tí wọ́n join yìí o tí wọ́n ń wá meeting wọ́n ti jẹ́ ìmọ̀mù Àkúrẹ́ tí ó ti lé ní 10 years ìyẹn dá mi lójú so àtìgbà tí wọ́n ń wá meeting lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n wà yìí o àtìgbà tí wọn ò tí wà tẹ́lẹ̀ o ìmọ̀mù Àkúrẹ́ ò mú déètì ìlẹ́rìí láyé torí kí ó ti ń ké oyè wọn so tó bá jẹ́ pẹ́sẹ̀ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ọdún ìmọ̀mù Àkúrẹ́ náà ò ní wá mọ́ o torí ìmọ̀mù Àkúrẹ́ wọ́n sọ categorically báyìí lórí mọ́ńbàr gbogbo ìmọ̀mù tó bá wá tẹ̀lé tọ́lọ́run wí báyìí ànábì wí báyìí wọn ò ní ìdíyàn rábítà mọ́ torí pé rábítà mímọ́sù lẹ̀ ní rábítà in Yorùbá land so ntọ́ dá lójú ni pé ìmáàmù kírun ọ̀gbọ́dọ̀ máa mú ìmáàmù kiri ò lè mú pé ìjọba yìí àwọn ìmáàmù tí wọ́n wá rábítà pọ̀ àwọn èèyàn ọmọ tí wọ́n rábítà ni ó nílẹ̀ Yorùbá yìí mo lè ka àwọn ìmáàmù lọ́sùn mo lè ka ìmáàmù tí ń lọ kódà conference tí aláwọn ń ṣe lẹ́kọ̀ọ́ ìmáàmù Èkó gangan àbúná làwọn èèwà ìmáàmù Èkó gangan kò sẹ́ni kankan tí wọ́n represent wọn ní rábítà wọn èèwà ó sì nídìí tá a sì mọ gbogbo àná lámọ so ọ̀yá odidi ìmáàmù state sànù àbẹ́ sọ pé ìmáàmù Èkó èsì kìíní ìmáàmù Èkó èsì ìmúdéètì ilẹ̀ ìmáàmù Èkó èsì ìwárà abítà ok ṣe ti gbọ́ wọ́n ní ìmáàmù Àkúrẹ́ wọ́n ló ti lé ní 18 years bóyá bí 18 years ní ìsìn 19 sì ìmáàmù bọ̀ láti day 1 wọn ò mú déètì lẹ́rìí tó bá jẹ́ pé torí eléyìí ò ní ìmáàmù Tọ́lé Akọ́lá kọ̀ọ̀kọ́ ìmáàmù Èkó wọ́n ṣáájú ìmáàmù Tọ́lé Ajẹ tó gbẹ́ tó Ògbómọ̀ṣọ́ mo fẹ́ ká yọ ọgbọ́ yé pé ẹ̀jẹ̀ àwa ń tó bá ṣẹlẹ̀ lọ́nà mi pé allegation pé mo déètì lẹ̀ àwọ̀ ẹ̀tẹ́jọ́ wà ní rábítà tí wọ́n kó ń bẹ́ẹ̀ tí wọ́n lọ announcement nǹkan míì ọ̀pọ̀ o tó bá jẹ́ pé nítorí pọ́lọ́ wa ní kí Búrújì máa mú Ògbómọ̀ṣọ́ yọ jáde ọ̀rọ̀ tèmi ìwọ tó bá ń bèbú tó jẹ́ fọlọ́fọlọ́ ọmọlé kí ó gbọ́ mi yé dáadáa mi ò bá yàn kẹ̀kẹ́ wí mo fẹ́ mọ̀dì kájọ tírìtì mọ́sálà tó ti yé báyìí tó bá jẹ́ pé torí eléyìí ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìkan kọ́ ó yẹ kó máa yé ayé báwọn so ó yẹ kó máa yé gbogbo ayé báwọn pé nǹkan mi ìyá wà ń bẹ nǹkan mi ní kí a bá túta ẹ̀sùn kejì àwọn ìmáàmù tí ìwà rábítà pọ̀ ìmáàmù láyìn bá wọn bẹ̀rì ìmáàmù kírun bá wọn bẹ̀rì tí ìmáàmù kiri tiẹ̀ máa ń wá ní ìyìn bá wọn bẹ̀rì ìmáàmù Ifẹ̀ ìyìn bá wọn rábítà rì so mo lè sọ ya àwọn ìmáàmù ìlú tí máa ń wá tó bá yàtọ̀ sí gbogbo àwọn ìmáàmù kápítà yẹn tí ń wá lẹ́yìn àwọn ìmáàmù kápítà ọ̀ndà àwọn ìmáàmù kápítà tí sì ń wá ìmáàmù Èkó ọ̀wà ìyìn fojú mi kàn wọ́n rí báyìí láti jọ wọn ti jẹ̀ máàmù wọn ò bá rábítà sí torí orú nǹkan báyìí so ní Ọ̀yọ́ state wà tẹ́ ẹ bá ti yọwọ́ ìmáàmù Ìbàdàn bàbá nígbà tí ìmáàmù Ọ̀yọ́ tàná fi ń bẹ láyé bọ́yá àwọn náà wá àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ìmáàmù ìlú mi wò ní wá ní adúrú ìlú tọ́pọ̀ lọ́yọ̀ state yìí ó yẹ sọ ẹ gbàgbé lẹ́yìn ẹjá kó ń bẹ̀rùn torí ìráyè ẹjọ́ tó pọ̀
point number 2 ẹsẹ̀ kejì tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe ní ọ̀sẹ̀ mẹ́ta ó ní pé lórí ọ̀rọ̀ mufti dé kò sí mufti. So wọ́n ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ń recognize mufti tí ọba Olúwo yàn wọ́n ń pè wọ́n ní mufti ilẹ̀ Yorùbá. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wá explain wàlẹ́ ọ̀dà kéèyàn ò ní akin kéèyàn ò sì mọ tí bá ń ṣe ọmọ ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo gbádùn wọn fọ́ lórí. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wá ní oyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni mò ń pe kálukú pẹ̀lú táìtù rẹ̀ mò ń pe kálukú pẹ̀lú táìtù oyè tó jẹ. Táìtù t'Olúwo láwọn fi Sheikh Daudu Imran Malasan tí wọ́n fi wọ́n jẹ òun náà ni mufti the grand mufti of Yoruba land Edo and Delta of wà ń bẹ̀ ó sì ní Edo and Delta ó ní nínú. So the grand mufti of Yoruba land Edo and Delta ó wà ń bẹ̀ of that preposition of ẹ fi sínú bracket. Ìgbà tí Rabita ṣe register ọkọ̀ wọn jò ní already tó fi fa register yẹn náà ọ̀rọ̀ Olúwo ńgbà wọn yẹn mufti yẹn náà ló gbé ọ̀rọ̀ pé ẹja lọ register tá bá fẹ́ pẹjọ́ tá fẹ́ sí gbá gbogbo ẹ̀ lámà. Nígbà wọn á fẹ́ register àwọn á lọ register yìí pé League of Mamman Alpha in Yoruba land lẹ́yìn ọdún kẹrin tàbí ká sọ pé ó ti gbẹ́ni lọ́dún mẹ́rin t'Olúwo tàbí ó lé lọ́dún mẹ́ta tí Olúwo ti yan Sheikh Daudu Imran Malasan ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ yan ti yín so ti yé báyìí. So certificate tẹ́ ẹ dẹ̀ fẹ́ nìyẹn náà ni pé mufti the grand mufti of the grand mufti in Yoruba land kò sí Edo and Delta different title ni ọ̀jọ̀gbọ́n ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà mò ń pè kì í ṣe the same title different title. Ìkan jẹ́ grand mufti of Yoruba land Edo and Delta ìkan jẹ́ grand mufti in Yoruba land. Wọ́n dẹ̀ ṣàlàyé ọmọ ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wallahi jazakumullahu khairan. So ẹ dákun sẹ́lẹ̀yàn tó jà explanation yẹn so tó jà. So different title ni Sheikh Daudu Imran Malasan oyè wọn ni the grand mufti of Yoruba land Edo and Delta gbogbo ayé ó sì máa pè bẹ́ẹ̀ ní tí ẹ̀yàn nù wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ ẹjẹ́ ń sọ ara ṣẹ́ rẹ̀ dẹ́n ṣe ẹni tẹ́lẹ̀ yẹn ni mufti in Yoruba land wọn ò mọ́ṣẹ́ wọn náà wọ́n gbọ́ tàhán Sheikh Daudu Imran Malasan wọn ò gbọ́ tàhán sẹ́ni kankan alùsùnà ni wọ́n ṣùgbọ́n àtúnṣúfì àti kìnnì kan wọn ò gbọ́ tàhán sẹ́ni kankan bí orí bá kún súfì wọn bá yọ ìyẹn ọ̀sọ́ kó wọ́n mọ́sọ̀ tọrọ tí wọ́n fẹ́ sọ bí orí bá kan tọ̀ríkà wọn bá yọ bí kìnnì kan bá ṣe wọn bá yọ ẹ̀yin ti yín àti tẹ́lẹ̀ yẹn ntọ́ bá jára yín nìkan lè bá yín ẹni tí ọba ti nírú fíkra yín o fíkra ṣé àyẹn tí ọba ti lè ní kò sí ní tó lè kàn ẹ lè rí bá ríro íńtẹ̀sì fẹ́ sọ Rabita dànù ẹ ń bá rí bí wa kéde ẹ̀sẹ̀ báwọn bàbá yẹn ṣe dálẹ̀ nìyẹn àwọn bàbá tí wọ́n dálẹ̀ gbogbo àwọn ṣé Adam gbogbo àwọn bàbá wa ní Madu gbogbo àwọn bàbá yẹn pátá kíní wọn yàtọ̀ àwọn àfọkárù wọn kọ̀ọ̀kan yàtọ̀ stáǹdì wọn kọ̀ọ̀kan yàtọ̀ lórí sùn wọ́n dẹ̀ kóra wọn jọ wọn ò bára wọn jà wọ́n dẹ̀ ń jọ ṣe papọ̀ ẹni tó yẹ eléyìí yẹ wọ́n ṣe àwọn tí ń jòkó bẹnu ẹni tí ìjókòó bẹnu wọn ò fọ́ọ̀sì ara wọn bàbá wa Madu ìjókòó tó ń ti bẹ́ẹ̀ wọ́n fi hàn joyè pé olórí gbogbo akọ́mọ́ńké ilẹ̀ Yorùbá pátá olórí gbogbo akọ́mọ́ńké ilẹ̀ Yorùbá pátápátá wọ́n fi hàn jẹ kódà níjọ́ wọn ò fi hàn jẹ ṣé Ádámù ni wọ́n shift meeting Rabita wà nù Mahad pé ájìmọ̀ ìtàdọ̀ yìí òun olórí gbogbo àwọn akọ́mọ́ńké nílẹ̀ Yorùbá tí wọ́n sì mọ̀ pé àwọn ọjọ́ papọ̀ níbi ọ̀rọ̀ olókùdé wọn ò dẹ̀fẹ́ nìkan jẹ́rú oyè ṣáájú nínú Rabita. So ṣé wọ́n wò pé kíkú máa ń ta kó àmì olókù àwọn ò ṣe báwọn lónìí ẹ̀yin gẹ́gẹ́ lẹ mọ́ta náà sẹ́yìn lẹ mọ́ta ọ̀dà mufti tẹ́lẹ̀ èèyàn ǹjẹ́ wọ́n kí mọ́mọ́ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ wọn ò lè kí wọn tó dá ti wò pé ìgbà fẹ́ gbin bìí sí obì òun bẹ́ẹ̀ o ǹjẹ́ Rabita kí mọ́mọ́ Ọ̀yọ́ bàbá president general bàbá president general ẹjọ́ nítorí tọ́lọ́run torí mi ọmọ tún mọ president general gangan ìmọ̀pọ̀ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yìí nínú Rabita gẹ́gẹ́ bí Rabita tó wáyé pé Rabita president general ni ó máa sọ̀rọ̀ pé meeting tá a ṣe ń tá a sọ ni bàbá president general ẹ̀ yìí sọ̀rọ̀ ẹ̀ kẹ̀ jókòó báyìí ọ̀tẹ̀yìn lọ́rùn ọ̀tẹ̀yìn lọ́rùn bóyá dùn abẹ̀rẹ̀ ní ẹ máa ń fún yín irú president general wo nu bàbá tírù kéde kan ọba jáde ẹnu yẹn kó ti jáde
ǹjẹ́ Tinubu lè jókòó bá Tinubu lè jókòó kẹ́ni kó sì mọ pàṣẹ Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ wọn ó fẹ́ pẹ́yìn gẹ́gẹ́ kọ́ ni president ẹjá ti bi kíní kan kí èso ogun ó ti hàn kẹ́yìn gẹ́gẹ́ kọ́ ni president yìí gan kàn jókòó báyìí bí ẹ ṣe program ọjọ́ méjì ẹ̀ kàn sáà jókòó báyìí tẹ́wá kàn ti sọ̀rọ̀ bẹ̀rẹ̀ kò rí bá ńláyé bàbá wa Akóredé l'Ákúrẹ́ kò rí bá ńláyé bàbá wa Ajísáfẹ́ bàbá tiẹ̀ lè máa yá àwọn àbátọ́ ṣáájú wọn dáadáa pé a lè má ti ìmọ̀ nǹkan tí ń lọ dáadáa ṣùgbọ́n lórí bàbá wa Akóredé Yáyì kò rí bẹ́ẹ̀ lórí bàbá wa Ajísáfẹ́ ká tó wá sọ kìnìún Ọlọ́run bàbá wa Haruna Ṣóàrà Agbéni ọkùnrin mẹ́ta níbo táǹtó bẹ́ẹ̀ so tó fẹ́ adìpé odidi kìíní sẹ́wọ̀n àìmọye nǹkan mi àmọ́ tí ẹ̀ ń kọ́ àwọn àmọ́ tí ń lọ so àmọ́ tí ń lọ so ibẹ̀ yẹn náà ẹ jẹ́ ká kíyèsí so Mufti of Yorùbá land Edo and Delta Sheikh Daud Imran Malasan bí wọ́n ṣe declare mọ́ mọ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ kí wọ́n ṣe fídíò wọ́n kọ́ọ̀lù wọ́n ṣe gbogbo ẹ̀ so Rábítà mà kí mọ́ ẹ sì ká ní kára yín àbí tó bá wá jẹ́ pé torí pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ok ẹni tó kí ẹ ní ìsìn ẹ dákun sáwọn òní fún recognition torí pé ń tẹ́ ẹ̀yàn ló yí òun ọ̀mójúṣe wọn àti kọ́ rí pé in Yorùbá land ní bóyá àwọn ìyẹn ìmọ̀ ìyìnbó pọ̀ ìyẹn lè máa ṣe fáwọn apá kan bóyá àwọn share in Yorùbá land sá so nígbà jẹ́ mọ́ra àlùsùn náà ẹni tí ó jù lórí tí ó kó yẹn jọ kò ní í ṣe báwọn ẹ̀yin lẹ ń sọ pé ẹ nídìí àwọn èèyàn àfàwọn tó bá nírú fíkìrà yín nìkan so ṣe Ìmáàmù Ọ̀yọ́ ní fún ọ ní recognition ó fi hàn pé irú problem tẹ ẹ sí Ìmáàmù kíní lẹ́rùn ẹ tètè yá tètè sí so ẹ sí Ìmáàmù Ọ̀yọ́ náà mọ́ o tí ẹ ti gbọ́ báyìí Sheikh Daud Malasan kódà wọ́n wà kí Ìmáàmù Ọ̀yọ́ ní wíkì tá a fẹ́ mú wíkì tá a ti mú báyìí wọ́n gbọ́dọ̀ wà kí Ìmáàmù Ọ̀yọ́ sẹ́yìn gbọ́ so tí wọ́n gbọ́n àlálejò torí wọ́n ti kí wọn lórí social media wọ́n ti kọ́ọ̀lù èyàn ti ẹ̀kọ́ bó ní rí yọ kódà kọ̀ mọ́ bọ̀ bí ẹ̀ ń fẹ́ kí ló dé kí ló le tó bẹ́ẹ̀ so ẹni tó mọ̀ pé ipò mufti ni mo gbà tó mojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí mufti ó ti kí wọn náà so mufti kò kejì ní Yorùbá land wọn ò kí Ìmáàmù kiri náà Ìmáàmù Ọ̀yọ́ ìṣiṣẹ́ tí ọmọ mú déètì ilẹ̀ sẹ́rí ó di méjì àwọn tẹ́ ìwúlẹ̀ nídìí gbogbo àwọn ìmáàmù tẹ́ bá ti mọ̀ pé ẹ gbádùn tẹ́ mọ̀ pé ẹ ń tẹ̀lé kọ́lá láwù kọ́lá Rasul wọ́n ti láwọn ò ní dìyín ẹ gbọ́nà àtànàbí mú kádẹ̀ dá Rábítà mí ilẹ̀ ẹ máa gbọ́ di tí mo fi sọ bẹ́ẹ̀ yọ Rábítà tó wà ní Yorùbá land ẹ jẹ́ àkótọ̀ of Yorùbá land dìjọ́ náà tí wọ́n máa jẹ́ lórí kìtà máa sún dẹ̀ civilization wà ní Yorùbá land lẹ́nìkẹ́jẹ́ of Yorùbá land so ó sì alẹ́ tó bá ibi ilé ọba ti sí ní ayé ọgbà kálukú lè máa register as much as possible as many as we can so ti bá kí lẹ́sẹ̀ kẹta kí n kó labara bẹ́ẹ̀ mọ́kà tó sọ ní Ìmáàmù Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ jẹ́ Barrister Bilal so wọ́n yẹ sẹ́ńtì ọmọ mú déètì lẹ́ o wọ́n ò lè mú déètì lẹ́ o so ẹsẹ̀ kẹta òun náà ni pé wọ́n ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń bú àwọn ìyẹn là wá di gbogbo wa bèrè ọmọ Ògbómọ̀ṣọ́ kí ló dé ìbú wo ni àwa wo ìbú tí a gbogbo fídíò àríkà bóyá ọ̀nà kan tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ fi lè bú wọn náà ni pé kò ní ra gbá fún wọn àmì kò ní ra gbá fún wọn gbogbo ẹni tí ń bú sábẹ́ ànábì kò ní ra gbá fún wọn so kí gbogbo ẹni tó bá ti wá lè dúró lórí pé ẹ ń bá bú sábẹ́ ànábì o kò ní ra gbá fún o àbí kò ní ṣe kíní ni o ẹ rí i pé àwọn wọn ní wọn ti ń bú àwọn gbogbo ẹ̀yin mọ́mọ́ wa tẹ́ ẹkùnú Rábítà stáǹdì mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lẹ̀sẹ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ á wà béèrè yìí pé ẹ dákun ǹjẹ́ ẹ̀yin náà ń bú Sàbẹ́bí tẹ́ ẹ bá ti bú Sàbẹ́bí ẹ̀ wulẹ̀ lé pẹ́ńbẹ́ tàbí kẹ́ẹ̀kan máa jókòó báwọn kọ́ jẹ́ pé wọ́n kàn máa spoon feed yín so ẹnìkan náà ni wọ́n máa sọ̀rọ̀ àmọ́ kí wọ́n náà ni wọ́n kó dàbẹ́ ẹ bá ní raf kárù wọ́ so a ti mọ ọkọ̀ tí kálukú jẹ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ máa ṣayé yín lọ ẹ̀yin ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ so kò sí problem ẹsẹ̀ mẹ́ta yẹn
òun lẹ̀ṣẹ̀ wọn so ó dẹ̀ ti yé wa kò sí wàhálà kankan inshallah ìmọ̀ ògbọ́n sọ ọlọ́run bá ní sàlékún dáadáa fún yín wulẹ̀ nídìí rábítà wá dọ́ àwọn mọ́mù tí mo ní wò sínú rábítà aláwọn mọ́mù state ni a máa ń lọ àti bí abi state and capital kankan so wọn lè ní ìmọ̀mù Ìbàdàn ìmọ̀mù Ọ̀yọ́ ìmọ̀mù kìnìkan ìmọ̀mù Èkó sí bẹ́ẹ̀ iná máa tún sí bẹ́ẹ̀ tọ́lá yẹn ti mọ̀ kí báwọn kú lọ náà wọn ò ní rúkúnù kankan ju pé bí ẹ bá lè mú orí mi ìtọ̀ yàtọ̀ sí kíní wá ọ̀tánu so kí á ní ìtumọ̀ Yorùbá ní àbùkù ìjòyè ọ̀sán jẹ́nu mi ọ̀ká lù lọ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk fẹ́ máa lórí rédíò jẹ́ àbọ̀ ta padà ní ìsìn.